Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Facetv Muswobi. Gbogbo ẹni tó bá ti ń profit nínú gbogbo ìyà tó ń jẹ ọmọ Nàìjíríà yìí ẹ ní ṣe oríire. Àmín. Gbogbo ẹni tí ó bá tówó bá ti wọ àpò ẹ̀ indirectly and directly tó fi jẹ́ sọ́fánẹ́sì ọmọ Nàìjíríà yìí because ìyà yẹn ti wá dórí pé àwọn èèyàn ò lè ra oúnjẹ mọ́ 100,000 naira 1 week fún iná 1 week 100,000 tọ́kì tí mo polówó ń jọ sí pé 4,000 ó ti di 6,000 ẹyọ kan ẹni tó bá ti wá ń profit tó wó lọ bẹ́ẹ̀ ni prepaid 3 days ní now 3 days ṣé òǹgọ́là ram bí báyìí ẹ ní ṣoríire ọmọ yín ò ṣẹ̀mí ọmọ yín á ṣoríire but ọmọ yín ò bá wá ọ̀nà tó máa fi poison yín ògùn ló máa pa òun náà lágbára ọ̀nà ẹ ní orí burúkú ẹ máa ṣe ẹ máa rówó no problem ẹ máa rò pé ẹ wà ní fàájì but ìjọ tí kinní yẹn bá máa ta yín nídìí ẹ ní rówó ra rọ́ọ̀bù wọ. àwọn ṣé wà kára ọtí bébè ìtòkọ́ wọn àwọn ọ̀tún èèyàn tí mọ́ni ìgbàgbé kó bọ́ síwájú ẹ̀sán fún tí mọ́ni kó bọ́ síwájú ló náwó first time in history olórí ọ̀dọ́ ìtòkọ́ wọn lé wọ́n bọ́ síwájú ní náwó first time in history tí mọ́ni ìgbàgbé ṣe iṣẹ́ tí yàtọ̀ iṣẹ́ tí yàtọ̀. Iṣẹ́ tí yàtọ̀ iṣẹ́ tí yàtọ̀ ṣayọ̀ iṣẹ́ tí yàtọ̀ iṣẹ́ tí yàtọ̀ gbogbo ìjọba ọmọ ìlú máa ṣe. Àlàyé kì í tẹ́gbẹ́ síwájú ojú máa tì sí mọ́ni but wọ́n tẹ́lá. Ìjọba lè gba àwọn tí ẹ lẹ̀ ìlú ṣayọ̀ ló ṣe ìjọba tí ó lè rẹ̀ ṣe. Ó sọ bẹ́ẹ̀ wọ́n ní ní àwọn ológun. Lójú ìṣòro òtítọ́ kéré, àwọn pàṣẹ lórí, lójú ìṣòro òtítọ́ lórí, lórí ilé àpò sí, àfọ̀rọ̀ ọlọ́bẹ̀rẹ̀ sí, ìsáyẹ̀ pàlà àpò sí, ọlọ́bẹ̀rẹ̀ ló ṣe é sí àwọn ọmọ. Ìkọ́nà wọ́n ti wọ òkòkò mọ́wọ́. Gbogbo orí ìrún orí tí wọ òkòkò náà lò. Àti ẹyẹ wọ òkòkò mọ́kàn náà ọkọ̀ àrùntì. Ẹyẹ wọ òkòkò máyà náà yà ń kú ọ̀dà. Yọ̀mí ti fẹ́ ti adé tutù lóhùn jẹun. Kò gbọ́dọ̀ ní àyíká ọ̀rẹ́. Yọ̀mí ó.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.